This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Hey. Lórí ọ̀rọ̀ Showkey Ati Saheed Osupa tó ń lọ lórí afẹ́fẹ́, Abidjan ti jáde o láti wá ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan tí ó yé everybody ìdí tó fà á tí Saheed Osupa ṣe ń bínú sí Showkey. Ó ní everywhere tí Showkey máa ń lọ, ó máa ń disgrace barrister ni, kò ṣe pé òun dédé pé lọ́mọ àlè o. Wọ́n ní Saheed Osupa béèrè pé ṣọ́mọ barrister ni wọ ìṣá. Ó tún wáyé nínú fọ́nrán yìí náà láti máa rí pé Abidjan ní wọ́n ti challenge Showkey báyìí kó wá debunk ẹ̀ tí ò bá lo about a year tó gbé papọ̀ pẹ̀lú Olúfimọ nílé. So nìyẹn ṣe máa ń wọ pé why tó ṣe máa ń wú àwọn wà báyìí, báwo la ṣe fẹ́ rí ọlá bàbá yìí lára ẹ̀. Ọ̀rọ̀ yìí pọ̀ gan, ẹja gbọ́ lẹ́nu Abidjan. Please don't forget to subscribe, like and share. Respect to you, King Doctor Saheed Osupa. You always honor me. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Òkèlẹ́wà ọba orin ẹ̀ ò ní jábọ́. Ọba pè mí, wọ́n jẹ́ kó yé mi pé kí n má bínú pé àwọn olóríṣiríṣi kọ́ bẹ́ẹ̀ èlò kìí ṣe kọ́ tán máa rí táwọn ò ní gbé náà fi pè mí padà. Gẹ́gẹ́ iṣẹ́ tí mo yẹ promise yín, mo bi ọba léèrè pé ọba kí ni nǹkan tó ṣẹlẹ̀? Mo fẹ́ mọ̀. Kí ló fa nǹkan tí Showkey sọ lórí social media? To be sincere, ọba boy, ọba ń bínú gan. Kíni yẹn ń dùn ọba gan nígbà tó bá gbọ́ fídíò yẹn, ìyẹn tí Showkey ṣe. Ṣùgbọ́n abájọ́ yé mi wípé kí ni ó sọ? Mo ní ṣe bẹ́ẹ̀ náà ti gbọ́, but mo béèrè àwọn question lọ́wọ́ ọba pé kí ló dé pé ní ọmọ àlè. Mo ní bọ́ọ̀tù mọ̀ pé dì máa wà ń bẹ̀. Ọba ní ó ní reason, àwọn ò pé lọ́mọ àlè o. Ṣùgbọ́n báwọn yẹn sọ ó lè dàbí pé wọ́n pè lọ́mọ àlè, ṣùgbọ́n àwọn ò pè lọ́mọ àlè, ó dẹ̀ ní reason. Ǹjẹ́ kí ni reason ọ̀hún? Ọba ní gbogbo ibi tí Showkey bá dé, ó máa ń dọ̀tí barrister ni. Kò síbi tó dé tó ti pẹ́ barrister lè. Showkey tá à ń sọ yìí, kí Showkey jáde kó debunk ẹ̀, ṣé kò gbé nínú ilé King Dr. Saheed Osupa lọ́dún tí Saheed Osupa lọ lo over a year l'Amẹ́ríkà? Ṣe ìrántí ẹ ní kí ó wá defend pé ṣé kò gbé pẹ̀lú ọba? Táwọn èèyàn bá wá kí ọba, Showkey ò lójú pé kó máa disgrace barrister lọ. Tọ́ba bá jáde, ọba sọ fún pé wáyé tó ń ṣe báyìí náà, wáyé tó máa sọ̀rọ̀ bàbá yìí, kò yẹ yín sí. Ètò sọ láti ni pé ọba dídí sọ fún ni wípé ìgbà tó sọ ọ̀kan tí ò dáa, ọba bí pé ṣé barrister ló bí ẹ sá? Barrister kan ló bí ẹ. Ọmọ barrister kan kò ní wọ ọmọ àlè. Ó ní wá ibà ká máa sọ fún ẹ kó máa disgrace barrister, kó máa bú barrister. Lára àwọn ẹ̀sùn tí Showkey fi kan Osupa jẹ́ ó yé mi o. Ọ̀rọ̀ pọ̀ tá a sọ, ṣùgbọ́n ìwọ̀nba ni màá fún yín. Gbogbo àsọkọ́lá ń sá lórùn. Àwọn allegation tó fi kan Osupa yẹn ni màá sọ ọ̀rọ̀ pọ̀ bẹ̀tì. Osupa ò rán mi sí yín, ṣùgbọ́n àwọn allegation tó fi kan Osupa ni màá wí fún yín. Showkey sọ pé Osupa ò dọ́sípítù. Kò yẹ yín ẹ pé mo sọ̀rọ̀ fídíò àkọ́tí mo ṣe pé ọmọ barrister tó tiẹ̀ tó dúró ti barrister in the point of death gan everywhere, ó sọ pé Osupa wá kí barrister lọ́sípítù. Ẹbí Showkey, ǹjẹ́ Showkey dé hospital lọ wo barrister lẹ́ẹ̀kan? Lórí allegation tó fi kan Osupa, ǹjẹ́ mọ̀ pé Showkey fúnra rẹ̀ ló pe Osupa pé ẹ má lọ bẹ̀ o, ẹ má lọ wo Alhaji o, Alhaji wọn tí wọ́n máa ré ìkúlé lórí ni o. Wàláhì ṣàlá ìsúnmọ́ bíi láì gbogbo ẹ̀rọ Osupa rẹ̀ Showkey sọ bẹ́ẹ̀. Kì í dẹ́ ṣe Osupa nìkan ló sọ bẹ́ẹ̀ fún. Kódà àwọn ẹnìkan nu ọmọ barrister tó jọkùnrin, ó ju Barimade lọ, ó ju brother Samson lọ, bẹ́ẹ̀ mi ò ti dárúkọ wọn. Wọ́n pè mí, wọ́n ní ó tọ̀rí àwọn mẹ́ta mẹ́rin, wọ́n ní tó mẹ́rin márùn tí Showkey fẹnu sọ fún tán sọ wọ́n pé wọ́n ní pé kàn má lọ wo barrister, wípé barrister wọn tó fẹ́ rékú yẹn lé lórí ni. Showkey fúnra ẹ̀ ló sọ fún Osupa kó Osupa má lọ wo barrister, ṣùgbọ́n Osupa lọ o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ lẹ́nu wọn, ọmọ síkúrẹ́ ní barrister tó dúró di barrister lọ́sípítù wípé Osupa wá. Ṣé túnrántí
Showkey sọ pé òun lòun jẹ́ kí wọ́n fi Òṣùpá jọba irọ́ òun kọ́ ló yẹ kó jẹ́ Òṣùpá jọba ọjọ́ tí wọ́n ṣe tí mo rí Thunder tó ṣe program tó pe Barrister tó Òṣùpá wà ń bẹ̀ that is the when tó Òṣùpá demand for ba wọ́n jọ pé wọ́n ṣe ara wọn lé ni wọ́n á gba salary Òṣùpá ló pe Barry pé àbá ọjọ́ ìwé ìtẹ́ fún mi ìtẹ́ confam yìí mo fẹ́ kí wá dé mi láyé lórí ẹ̀ Barrister wa ní tó ń bá dé láti Amẹ́ríkà àmọ́ wá ṣe kan wá adélẹ̀ owó dé ládé but Showkey gbé nílé Barrister ó dẹ̀ sùn Òṣùpá wá pé Showkey pé wá àwa fẹ́ jẹ gbé any date bá ti dé jẹ́ kí n mọ̀ kí wọ́n kálí wà rí bàbá lé lórí oyè tá fẹ́ jẹ ìyẹn ni Showkey ṣe ìgbà bàrí dé ó contact Òṣùpá pé bàbá ti dé o Òṣùpá pé bàbá àbálí kó Òṣùpá wá ròhun ló fún bàbá ní date Òṣùpá lọ rí bàbá Òṣùpá ẹ rí pé aṣọ kan ni wọ́n jọ wọ̀ báwo ni Showkey ṣe máa tan Barrister lọ sí Ìbàdàn tóun àtòṣùpá jọ wá wọṣọ kan náà bí bá ṣe kúrò lé nìyẹn pẹ̀lú aṣọ yẹn from out direct lọ sí party yẹn ni but Showkey ó expect pé bó Òṣùpá ṣe jẹ ọba yẹn o bóyá kó máa pín owó sí méjì fóun àbí kó fòun jọ túnba pé kinní kan kò wá jẹ́ ìyẹn ló fà àti pé Òṣùpá máa ń bínú lórí bó ṣe máa ń sọ̀rọ̀ Barrister láìdá ẹnì kan ti rí oríṣiríṣi fídíò mo bá Barrister náà sọ̀rọ̀ kódà ẹnì pé brother Samson ọmọ Barrister àwọn náà ti jáde wọ́n ti sọ̀rọ̀ gẹ́gẹ́ mo sọ fún Showkey ní fídíò kan lọ́kọ̀ pé nǹkan tó sì máa wá bá yín ṣe pọ̀ o torí mi mọ̀ yìí pé a rí oríṣiríṣi fídíò látọ̀dọ̀ ọmọ Barrister kódà olórí ẹbí Barrister gan àwọn gan sì máa jáde sọ̀rọ̀ promise yẹn wà bẹ́ẹ̀ I promise you that Showkey ò fẹ́ràn Barrister kódà ibi tó gbé lábẹ́rẹ́ ó ní òun máa ń lọ ó ní 90s yẹn òun gba 500 mo lè promise yín pé ní 90s yẹn àwọn pasuma gan tán sọ yìí gbogbo wọn wà kí gbà ju 1,500 tí 2,500 lọ wọ́n ti pé àwọn ẹbí ọ̀rẹ́ mi wọ́n ti pé Wàsíù láti orílẹ̀ Èkó lọ sọ́wọ́ tán fún Saheed ní 150,000 naira láti Èkó lọ sọ́wọ́ kò yẹ yìí sí ó lọ sí Amẹ́ríkà 15 years ago olóhùn ti wà l'Amẹ́ríkà it's like 10 years ago ó ṣe wẹ́ pé 10 years ní makani kódà promoter tó gbé lọ náà ti jáde sọ̀rọ̀ ìyẹn náà kò mọ́ ń bú Barrister Yekini I can confirm this to you Yekini lórúkọ bàbá Showkey biological father ẹ̀ Yekini ló jẹ́ bàbá yẹn wà ń bára dọ́là ó ní ẹgbẹ́ kan ẹgbẹ́ yẹn wà ní Canada Showkey ò kì í kí ẹgbẹ́ yẹn nítorí pé ẹgbẹ́ sọ fún pé Barrister ti kú this time tó gbọ́dọ̀ máa forúkọ àwọn òbí tiẹ̀ náà máa fi yẹn gan tó kí mi kò kí ó ní àbúrò kan àbúrò yẹn lára ni òun wọn bílẹ̀ Showkey ó wà ń bàdàn bàbá ẹ̀ wà ń bẹ̀ ìyá ẹ̀ wà ń bẹ̀ promoter tó mú Showkey lọ sọ́dọ̀ Barrister ó ti jáde sọ̀rọ̀ ẹ̀ tìrì náà ẹni ẹ̀ lọ́kọ̀ gba American visa fún ní 10 years ago tó lọ gba tó ní 90 ló ti gba American visa tó lọ ti lò 15 years ẹ bí pé for the 10 years tó ti wà l'Amẹ́ríkà ìjọ ti wá sílé kí ni wọ́n ṣe ọ̀rọ̀ Barrister l'Amẹ́ríkà wọ́n ṣe lọ́rọ̀ ìjọ débẹ̀ rí débi pé ìgbà tó sáàdọ̀ promoter tó gbé lọ ó dé sọ́dọ̀ ẹnìkan lọ gbé ní bus station ìgbà tẹ́nìyẹn gbé délé ọ̀dọ̀ ẹnìyẹn ló ń gbé àwọn yẹn wọ́n máa ń promote yẹn wọ́n máa ń gba eré fún that's ní Houston Texas bó bá gbọ́ fídíò yìí àmọ́ bí tí mo lọ èmi pé mi ò kí purọ́ ó wá gbá show kan fún jọ́kọ̀ lọ sí show yẹn nígbà tó lọ show kò wá tà ó wá délé ó wá bú sẹ́kún ayé àbí báyìí Showkey kí ló ṣe tó ké gbà tó bá lọ́wọ́ lè sòrò fún wa báyìí Showkey mo bí ẹ léèrè èsì tó fún wa ni wípé ó ní Barrister ti lo ìràwọ̀ ọ̀hún ayé wá fún ẹ pé kọ̀rọ̀ Barrister tó lò ràwẹ̀ ìràwọ̀ tó nílà ìràwọ̀ tí Barrister ti ń lò kó tó bí ẹ tó ti mọ̀ pé ó dàyé tí Barrister ti dàyé káyé ni ó wà lórí ìràwọ̀ tiẹ̀ ìràwọ̀ ẹbí bò
báyìí sókè sọ pé mo wà mọ́tò lọ sọ́gbọ̀ Òṣùpá tó máa lọ́nà 5,000 níbo tó ti rí 90s. Amẹ́ríkà ní báyìí sókè ti kọ́ mọ́tò ẹni tó kọ́ mọ́tò Rẹ̀mí lórúkọ ẹni yẹn ń jẹ́. Àgbàlagbà ni o bẹ́ẹ̀ tó fẹ́ girlfriend torí báyìí sókè kò kì fọmọ kékeré àwọn èèyàn àgbàlagbà ńláńlá ló máa ń fẹ́ toró láìsí ọtí gan. Fídíò yóò ní parí lẹ́nìí ọ̀rọ̀ pọ̀ gbogbo yín lóòótọ́ l'Òṣùpá pè é ní pé ṣé Barrister ló bí wọ̀ ṣá oníkìtà ó nítorí gbogbo àtọwọ́ pẹ̀lú Barrister ọmọ àlè ni ẹ báwo wá ṣe máa bú Barrister tó lòun fúnra rẹ̀ kò láìkì Barrister. Ẹ má sọ pé mo parọ́ ẹ ti gbọ́ lẹ́nu Bàrítìdé ẹ ti gbọ́ lẹ́nu Bra Samson ẹ ti gbọ́ lẹ́nu promoter tó wà ní Nàìjíríà ẹ tó kọ́ gba America visa fún ogun wọn ló ti sọ o. Ẹ mọ̀ pé mo sọ ẹ́ bí mo sọ wípé ó máa ní reason. Ìjọ tó ń mú lọ bá kọ́rẹ́sì ńlé tó ń mú lọ bá kọ́rẹ́sì ńlé ẹbí pé kí ló ṣẹlẹ̀ dọ́nà ó náwó sí kọ́rẹ́sì fẹ́ fún gbàjú ó dọ̀bálẹ̀ ni nígbà tí fẹ́ kó kọ́rẹ́sì bó ń ṣeré ẹbí lè rí bẹ́ẹ̀ tó wá ń di grace tó wá sọ̀rọ̀ kọ́rẹ́sì pé kọ́rẹ́sì máa lọ bá wọn ro oúnjẹ àti ọjọ́ rí àti pé ó jẹ́gbẹ́ àti pé ó jáwó ṣó tó kọ́rẹ́sì sá Bari Showkey wàá gbọ́ fídíò lóríṣiríṣi ọmọ ẹbí ọdún bọ́kù tí ì dé ẹni tó mú ẹ lọ bá Barrister ó ti jáde sọ̀rọ̀ Yẹkínní lórúkọ bàbá ẹ ṣe rọ ni Bari Showkey ẹ bọ́ wọ̀rí ọmọ ẹbí ọdún sì ń bọ̀ fídíò ti parí o ọ̀rọ̀ yẹn pọ̀ ó pọ̀ rẹpẹtẹ sítórì tá a kọ́lẹ̀ tó pọ̀ ni ẹ máa gbọ́ tó bá yá kọ́ńfàmù ni èmi ò kí purọ́ ẹ ti gbọ́ lẹ́nu Samson ẹ ti